bẹ́ẹ̀ ṣe wọlé yẹn double tap pa kó tó ti yọwọ́ ẹ̀ pé gẹ́gẹ́ pé máa bẹ̀yìn pé kẹ́ double tap o tipátipá ni o gẹ́gẹ́ pé máa bẹ̀yìn pé ẹjọ́ ẹ double tap o whether you like it or not ló máa double tap o. Ọba ẹ káàsán. Ẹ káàsán sà. Ṣé àlàáfíà lẹ́wà? Fine, mo wà okay sà. Ẹ kú iṣẹ́ Olúwa. Èmi àtẹ̀sùn lámàjọ ń ṣiṣẹ́. Níbo lẹ wà yìí? Agége ni sà. Kí ni mo wò láwọn ẹ̀yìn? Kí ló wà lẹ́yìn yín? Ọjà Agége lẹ́kọ̀ọ́. Sá? Kí ló wà lẹ́yìn yín wọ̀nyí? Àwọn àgbo ni àgbo mò ń tà. Ẹ ti marry? Mo ti marry, ṣe fẹ́ fẹ́ mi ni. Very simple. Kí lẹ sọ? Ẹ ti marry àbí? Mo ti marry ọba. Problem. So irú àwọn àgbo wo lẹ ní? Irú àwọn àgbo wo lẹ ní? A ní àgbo jẹ̀dí, a ní àgbo ìjẹ̀dí, a ní àgbo infection, a ní manpower, low sperm count. Ṣé ẹ ní àgbo? Ìlàdẹ ní àgbo àwọn tó ń wojú ọlọ́run. A ní Àwọn abẹ lọ́rùn. ẹ ní àgbo àwọn ìtọ̀ ṣúgà. Bẹ́ẹ̀ ni sà, a ní àgbo diabetes, a ní àgbo BP. Ṣé tó máa cure àbí tó máa prevent ẹ lẹ́nu? A ní ìtò máa cure ẹ̀, a ní ìtò máa manage ẹ̀, a ní ìtò máa prevent ẹ̀ tí ò ní jẹ́ kó wáyé. Eléyìí tó máa prevent ẹ yẹn. Ṣé ẹ máa júwe fún wa ní abẹ́fẹ́ Bẹ́ẹ̀ ni sà. Ọba, wọ́n máa tà fún yín ni o. Àtọ́ èlò. Àgbo wa ó bẹ̀rẹ̀ láti orí 10,000 ọba. Owó wa ò gara jù. Àgbo ìtọ̀ ṣúgà tó máa cure ìtọ̀ ṣúgà yẹn dà. Àgbo tó máa clear ìtọ̀ ṣúgà dànù. Mo ní àgbo tó máa clear àbí tó máa cure ìtàn tó máa cure ẹ̀ tí à ní gbúrò ẹ̀ máa ń dà. Ó máa cure ìtàn, ó wà pákéjì yẹn 50,000 la máa ń ṣe. Ó máa cure ìtàn tẹ́ pé wọn ò ní gbúrò ẹ̀. Ẹ ò ṣe sílẹ̀ ni. A kì í ṣe sílẹ̀ torí tó bá ọ̀dà ẹ̀ la máa ń send ẹ̀ torí àwọn èèyàn tó máa bèèrè pé àwọn nǹkan tí máa ń send mi ò kí ń post ẹ̀. Immediately tó bá ṣe béèrè la ṣe máa work on it la ṣe máa send ẹ̀ out. A kì í gàdà ẹ̀jọ káwá máa pèrò lé lórí. Ṣé ewé ọmọ lẹ́ ń tà níbẹ̀ yẹn ni?
bẹ́ẹ̀ ni sà eré ọmọ ni iṣẹ́ ìyá mi ni tó fi wá di orí tèmi. Ẹ lè ṣe fídíò kí wo ṣọ́ọ̀bù yẹn round. ok sà. Ẹ̀yin ọkùnrin olóko kékeré ẹ fọ́lọ̀ wọn báyìí o. Ẹ̀yin ọkùnrin olóko táńsó ẹ̀yin sẹ̀kan sùn wọ́n bá yín wí o. Ẹ ti pa kámẹ́rà o arábìnrin àárín yín mọ́ o. ẹ rí mi ọba. Ẹ ti pa kámẹ́rà o. owó ní sà báyìí nǹkan ṣe ń rí mi báyìí. Ẹ ti pa kámẹ́rà ẹ ti tan kámẹ́rà yẹn padà. Ẹ̀yin olóko kékeré ẹ fọ́lọ̀ wọn bẹ́ẹ̀ yẹn o. Níbo ni ṣọ́ọ̀bù yín wà lágége? ọjà Agége main market shop 269271. From example yín sí ta bá fẹ́ ra ewé ọmọ bóyá wọ́n júwe ewé ọmọ kan fún wa fẹ́ rà sẹ́lẹ̀ báyọ̀ fi ránṣẹ́. bẹ́ẹ̀ ni sà à ń bá wọn sẹ́ǹdì ẹrù dáadáa. Ẹ ní ẹ̀dùn àìrá. ọba ó wà. Èló lẹ́ ń ta ẹ̀dùn ara yín? ó bẹ̀rẹ̀ látòrí 5000 original dẹ̀ ni. Ẹ jẹ́ kí n wo ẹ̀dùn ara yẹn. Ẹ ti tún pa kámẹ́rà o. Ẹ̀yin olóko kékeré ẹ fọ́lọ̀ wọn báyìí o. kò mọ́ra ni ọba mi ń ṣe live ni. ẹ má bínú. Ẹ ń ta àkọ́ tó báyìí ò kí n ṣe live. ojú máa ń tì mí ni. Kí ló dójú fi tì yín? Àwọn ẹ ti tún pa kámẹ́rà rí mọ́ ẹ save ẹ ní sí ẹ save kámẹ́rà ẹ tẹ́ bá ti tẹ́ ẹ máa save ẹ nísàlẹ̀. ok ọba tún kọ mi iṣẹ́ tèmi bá mi ò kí ń ṣe ni ẹ má bínú ọba ẹ má bínú mi ò ń ṣe live ni. Yálé booster tó kó yín bá kéré ẹ tètè connect woman yín báyìí o. Tẹ́ bá ní jẹ̀dí ẹ tètè connect woman yìí o, ìlera lóògùn ọrọ̀ o. Ẹ ti connect ẹ ti follow woman yẹn bẹ́ẹ̀ yẹn o. Wo ti fọ́kọ̀pù gbé. ọba báwọn ẹ̀dùn ara ẹ̀ ń ṣe rí ni. Kò sí ńlá ni. kò sí ńlá ìyẹn máa ń tètè tàn kó ń pẹ́. Èló lẹ pé yẹn báyìí 5000 àbí kí lẹ pé? bẹ́ẹ̀ ni sà. Ẹ̀dùn ara yẹn eléyìí ò smooth. ilé mú lẹ́nu. Ọ̀dà ẹ̀dùn àìrá. Ìwọ tí mo sọ pé kó lọ ra ẹ̀dùn àìrá lánàá òun nìyẹn o kó tètè follow wọn bẹ́ẹ̀ yẹn kó lọ ra. Ìkọ̀dọ̀ pè ní ẹ̀dùn àìrá nìyẹn. So àwọn kí lẹ lè sọ nípa ṣé àwọn ìdákọ́lẹ̀ ọkùnrin yẹn ṣé jẹ̀dí ló máa ń fa ní àbọ̀ máa ń wá naturally? kò kí ń wá naturally o. Kí ló ṣẹlẹ̀? ó ti pẹ́ lára ni o. Kí lẹ wí? mo ní kò kí ń wá naturally jẹ̀dí tó ti pẹ́ lára tí wọn ò mójútó ẹlòmíì kò máa gbó jẹ̀dí látijọ́ tó ti bí. Irúfẹ́ àwọn wálé booster yá àbájọ tó kó ẹ fi kéré ẹ máa sọ̀rọ̀ yín lọ mọ́ ń gbádùn yín. so táìpọ̀ máa ń mú ni gbogbo yẹn ò ní wáyé bẹ́ẹ̀. Ẹni sùn ṣé jẹ̀dí náà ló máa ń jẹ́ kókó èèyàn kéré ni àbí natural ni? jẹ̀dí ló ń jẹ́ kókó èèyàn kéré òun ló ń jẹ́ kẹ́yìn máa dùnyàn tó bá ti pẹ́ lára gbogbo bàdí gbogbo ẹ̀ máa ròyàn òun ni. Ẹ̀yin ẹ̀ òkè máa ń ṣe àgbo sílẹ̀ téèyàn bá nídìí ẹ máa ṣe bá wọn ṣe ni. kì í ṣàgbọ́sílẹ̀ bọ́ọ̀yì máa gbé ni. àwọn àgbo wo lẹ ní sílẹ̀ báyìí gangan? bọ́ọ̀yì máa gbé ni bọ́ọ̀yì máa bá wọn páàkì ẹ̀ nìyí. Àgbo tó wà lọ́wọ́ yín báyìí sẹ́wọ̀ ló ń ṣe. àgbo jẹ̀dí àtàlẹ́ lélẹ̀. Àgbo jẹ̀dí àtàlẹ́. bẹ́ẹ̀ ni gbogbo ọ̀pẹ́yìn pẹ́ lórí ẹ̀. Ọ̀dà àwọn àgbo yín wo ló máa ń rè ní jù táwọn ayé máa ń patronize ní jù? Wọ́n lélo ní èlò làgbà lé yẹn. 15,000 ní sà mókòlè lórí ènìjì òun lọ kí n jẹ́ ká gbádùn lórí ẹ̀. Mọ́kòlè èlò lẹ́ ń ta àwọn mọ́kòlè yẹn?
ó bẹ̀rẹ̀ látòrí 10,000 15,000 ẹ bá mú èwo ló wà active jù? kò sí tí ò wà active nínú ẹ̀ àtòní 10 àtòní 15 ó kàn jẹ́ pé ó máa last ju àwọn lọ ni. Èwo ló last jù? Èwo lówó ẹ ó ní last jù tó jẹ́ 15,000 ló wà òkè jù wọ́n ní tẹ́kọ̀ máa gbádùn ẹ̀ tẹ́gbẹ́ tó bá ṣe ṣọ́ra gan máa jí lọ. wọ́n máa jí kíni lọ? wọ́n máa jí ọtí yẹn lọ? wọ́n máa jí àgbo yẹn lọ ni. ṣé ọtí náà máa fi lò ní àbí kí náà máa fi lò? wọ́n lè fọtí lò wọ́n lè fomi lò bọ́ a máa advise wọn kọ́ lo nǹkan tó mọ̀ pé táwọn bá fi lò àwọn máa mú dáadáa. kò sí nǹkan tó fi lè ti rẹ̀ tí ò ní àwọn ní ó wà very interesting. ta ló ní ìbéèrè tó fẹ́ béèrè lọ́wọ́ wúmọ̀ yẹn nínú yín? mo láìkì ìbílẹ̀ gan. bóyá máa rí nìyẹn. ok alẹ́ lélẹ̀. bẹ́ẹ̀ni pẹ́ lórí ẹ̀. ní kí ni location yín? Agége ni shop 269271 Agége Lagos. A máa ń deliver náà. ní everywhere lẹ máa ń deliver fún náà. bẹ́ẹ̀ni kò ṣe dandan kọ́ wà lẹ́kọ̀ọ́. ẹ lè deliver sí abroad. bẹ́ẹ̀ni sir. ẹ lè deliver everywhere in this Nigeria. bẹ́ẹ̀ni ọba. ọjọ́ mélòó ni deliver yín máa tó land? ó depend state tó bá ń lọ sir. ṣé ní business WhatsApp number táwọn èèyàn lè ti message yín? bẹ́ẹ̀ni ọba. ẹ pè fún wọn. 081 60 96 47 40 òun náà ni WhatsApp line wa. again. 081 60 96 47 40. tẹ́ bá rẹ́ nìkan tó sọ pé òun fẹ́ fún yín ní 100 million pé òun fẹ́ gbà yín lọ́wọ́ ọkọ yín ṣe máa bá lọ. ọba rárá o. ẹ fẹ́. mi ò fẹ́ o. torí ẹ fáìn gan o. ẹ káàsán o gbogbo lé ẹ káàsán sà. ẹ káàbọ̀ kí ni ìbéèrè tẹ́lẹ̀ fẹ́ béèrè lọ́wọ́ wọn? mo fẹ́ béèrè nípa àgbo wọ́n máa ń pè ní ṣọmúròrò àbí ṣọmúròrò. bẹ́ẹ̀ni. so báwo àgbo lèèyàn lè lò fún ṣọmúròrò yẹn? àgbo ṣọmúròrò wà ó dẹ̀ dá kí obìnrin tètè ṣe tó bá ti ń rí àwọn kan bẹ́ẹ̀ yẹn bí ó. ìyá yẹn ti mute o ẹ sọ fún àwọn ogun ìdílé tó bá ń pè ní stammer pé kó má pè yín ẹ ti mute o à ń gbọ́ yẹn fílẹ̀ bẹ́ẹ̀ yẹn. okay. ó yá sọ̀rọ̀. tó máa ń da kọ́ tètè ṣeré àgbo bẹ́ẹ̀ yẹn ṣé ń gbọ́ mi àǹtí tómi bá jáde lọ́wọ́ ọmú. ọlás. àgbo ẹ wà máa fi lágbo máa fi lọ́sẹ̀ ọṣẹ tó máa fi fọ orí ọyàn. ọyàn yín sì ń rò ní. kí lẹ sọ sà? ọyàn yín sì ń rò. èmi kọ́ mo bá yàn béèrè ni ó dẹ̀ wá ẹni ẹ̀dẹ̀ rẹ̀ ó ń wojú Ọlọ́run so wọ́n wá sọ fún pé ṣọmúròrò kò ní jẹ́ kéèyàn lè bímọ kò ní lè lóyún tómi bá ti ń jáde lórí ọmú kò ní lè lóyún àwọn nǹkan tó máa ń fà nìyẹn. so àgbo yẹn sì àgbo yẹn ṣé nẹ́tíwọ̀kì ni ò dáná àwọn nǹkan tẹ́ni ẹ máa lò ṣé ń gbọ́ àwọn nǹkan tẹ́ni ẹ máa lò èlò ló máa cost fún àgbo ṣọmúròrò àtọ̀ṣẹ tẹ̀sán yẹn. ẹ pè wọ́n ní WhatsApp number akẹ́ díẹ̀ mọ́ náà. tó dẹ̀ máa lọ tí ó ní omi yọ lóyún ọyàn ọ̀hún. ṣé ní kí n tún WhatsApp number mi. tómi yẹn máa gbẹ tí everything ló máa wọ. ọlás pè wọ́n ní WhatsApp kẹjọ lọ́ máa sọ ilé tó kù lọ́hùn. ọlás. ok ó yẹ ẹ pé WhatsApp number yẹn ìjọ nítorí Ọlọ́run. 081 60 wọ́n tún bá mi tẹ̀sí 96 47 40 òun náà ni WhatsApp line wa òun náà ni calling line wa. ẹ ṣé. alright you're welcome. kò sí wàhálà ẹ ṣé gan-an Ọlọ́run ti tẹ̀ yín náà. ọba ṣé ẹ ti lọ́kọ abẹ́ mo máa ń gbádùn yín gbogbo ìgbà ẹ ṣé o. ṣé ẹ ti lọ́kọ woman ṣé ẹ ti lọ́kọ abẹ́ ẹ ti lọ́kọ. kí lẹ sọ sà? ṣé ẹ ti lọ́kọ abẹ́ ẹ ti lọ́kọ. àti nọkọ sà. ẹ má yẹ ká pàdé mọ́.
ọba kí ló ṣẹlẹ̀ ẹ̀ fáwọn tó ti lọ́kọ lórí láìpẹ́ yín ni. mi bá yín tó bá ti lọ́kọ sọ̀rọ̀. Ah, ó ní ìkọ̀kọ̀ tí mo rí lára yín ló bá tún fi bá yín sọ̀rọ̀ bẹ́ẹ̀ sí wa yìí. wọ́n mọ̀ yìí àwọn ènìyàn mi mọ bí ọpọlọ yín ṣe kú báyìí wọ́n sì wà lórí fóònù ẹ ti ń pè wọ́n what is your problem? ẹ dẹ̀ jẹ́ kó lórí láìpù náà tó bá dẹ̀ ti kó lórí láìpù ẹ dẹ̀ máa pè wọ́n you don't know that your following is stopping them. gbogbo kan yín tó máa ní wóróworó when I bring somebody come here so ẹ máa jẹ́ kó land tó bá ti come down ẹ dẹ̀ sẹ́ wá máa pè é ẹni máa fi call disturb fóònù wọn. ó máa yọ wẹ́ẹ̀ pé omi ò ráyè o. so tí ẹni tí èèyàn bá wojú ọmọ Ọlọ́run fọmọ náà pẹ́ lè ṣe yẹn náà. bẹ́ẹ̀ ni sà. ẹ̀yin gan bóyá ẹ ti popular jù gan kọ́ ló ń disturb mi bóyá lè tẹ̀sí tó. mi ò popular mélòó lára mi ọba ta ló mọ̀ mí mi ò popular o. ẹ pè WhatsApp yín ẹ máa jọ lọ máa sọ ní comment section. ẹ pè WhatsApp yín lẹ́ẹ̀kan sí ẹjọ́ máa lọ máa sọ ẹjọ́ lọ máa sọ lédè. 081 081 60 96 47 40. àwọn 62 people ti follow yín bẹ́ẹ̀ yẹn so ẹ̀yin tẹ́ bá nídìí ó yẹ kó wà níbi díẹ̀ sí kẹ́ béèrè question lọ́wọ́ wọn ẹ jẹ́ kí wọ́n fi kọ́ọ̀lù gbádùn ẹ dẹ̀ jẹ́ kó sọ̀rọ̀ díẹ̀ ó ní àwọn kọ̀ọ̀kan tí mo sì fẹ́ béèrè lọ́wọ́ wọn tẹ́ jẹ́ kí n béèrè. so ẹ̀yin gan ta ní ṣọ́ọ̀bù yín yìí wàràwàrà. ọba Ọlọ́run ni o. ẹ ṣọ́ọ̀bù mọ̀ kí n tó ṣe ní ṣọ́ọ̀bù yìí tẹ̀wá yìí. wọ́n mọ̀ pé mo lọ́kọ so wọ́n máa ń gbà fún mi kò sí wọn tó fẹ́ ṣe. ẹ ti fún ìjọ ẹ lọ ọ́gìrì díẹ̀. ẹ ṣe sà ẹ ṣe o ẹ ṣe sà. kábíyèsí o ọba mi o. ṣé àlè dìṣẹ́ níbèrè tẹ́ fẹ́ béèrè lọ́wọ́ wọ́n máa yé ni. ẹ káàsán sà mo fẹ́ béèrè lọ́wọ́ wọn pé ṣé òótọ́ ni pé ríǹgì kan wà tíyàn máa ń lò tíyàn ní lè taking. bẹ́ẹ̀ ni màámi ó wà o. kí ni nǹkan tó ẹni sùúrù mi ti fẹ́ mi gbọ́ yẹn dáadáa kí lẹ wí sí. ó ní ríǹgì kan tó sọ pé èèyàn máa ń lò èèyàn máa fi sọ́wọ́ àbẹ̀sẹ̀ èèyàn ní taking mo wá fẹ́ béèrè pé ṣé òótọ́ ni kìíní àbí superstition. ó yá ẹ sọ̀rọ̀. bẹ́ẹ̀ ni mà ríǹgì yẹn wọ́n máa fi sí ẹni ò dẹ̀ ní taking but tó bá ti yọ lọ́wọ́ iṣẹ́ ti lọ nìyẹn. ẹ sọ pé kí ni ẹ ṣiṣẹ́. ewu ẹ̀ ní pé wọn ò ní yọ tó bá ti lè yọ tó ti drop ẹ̀ iṣẹ́ ò wà valid mọ́. ok ṣé kan wà tó jẹ́ pé tẹ́jẹ̀ bá tó bá kún ẹ̀jẹ̀ kò ṣiṣẹ́ mọ́ àbí ìyẹn superstition ni. ó lè yóò rí bẹ́ẹ̀ ó lè kún ẹ̀jẹ̀ kò ní kọ́kọ́ máa yọ lọ́wọ́ ni. how many percent assurance. Let me say 99%. Wow. Ó solid. Wow. Bẹ́ẹ̀ni mo. ẹ̀yin bẹ́ẹ̀ tẹ́ bá ti lọ patronize obìnrin yìí kẹ́ padà wá give me feedback yìí o tó bá gbá yín kẹ́ jẹ́ kí n mọ̀ tó bá dẹ̀ ṣe yín dáadáa kẹ́ jẹ́ kí n mọ̀ tó bá. ọba mi ká sọ sáà ṣáàlì dè ẹkọ fún ma. ẹni ìdílé lọ́wọ́ mà yìí. bá mo ní ìbéèrè o. bóyá sí àlè dè ẹ bèrè question yín lọ. ṣé ó ní ìtọ́ pé ẹsẹ̀ yẹn òun ní èèwọ̀ ọ̀tọ̀ àbí tó bá ó mì pé tíyàn bá ti rà tó bá jẹ́ ọwọ́ lówó èèyàn fi sí àbẹ̀sẹ̀ torí mo gbọ́ pàdé mi máa ń fi sí ìka ẹsẹ̀. téèyàn ṣàmá ti yọ ni kó wà lára. wọ́n ní èlò lè máa ń ta ríǹgì náà. 10,000 ní ríǹgì yẹn. bí ẹ ní báyìí. èló lẹ pé. ó wà ọ̀gára jù ó wà lẹ̀. èló lẹ pé. ẹ kó jáde ká wò. 10,000 ni owó wà ọ̀gára jù. ó cheap o. ẹ nà ó kí la fẹ́ ṣe. ó máa gan gbé dání o. ọba ìgbà gbéyàwó lé ni wọn. mo ló gbé dání. òun nìyí. mo máa ń gbọ́ dáadáa. tó bá ti fi sọ́wọ́ bá èèyàn ní lóyún mọ́. bẹ́ẹ̀ ni ọba. ẹ ní sùúrù ẹ má bínú mo máa ṣe investigation lórí kínní. ṣé
ọwọ́ tẹ́ ẹ fi sí yẹn ló fẹ́ lọ délé ọmọ ni àbí báwo ló ṣe ń ṣẹlẹ̀ báwo ló ṣe ń wọ̀ àbí gbàgbọ́ ni. ọba ó ṣà ń ṣiṣẹ́ wọ́n dẹ̀ ń testify. ẹ má bínú sọ nìkan tẹ fi rẹ ni. wọ́n máa ń lo níjẹ̀bú kíríǹgì yìí tó máa àwọn woman yẹn máa fi sọ́wọ́. bẹ́ẹ̀ni wọ́n wà very effective. ẹ má ta 99. ẹ̀yin obìnrin tẹ́ ẹ fẹ́ lóyún ó yá ẹ wá máa ra one by one ẹ wá máa order. mo wà on family planning tẹ́lẹ̀ tí bá ti dùn mo máa rọrùn ká yẹn mo fẹ́ lóyún. àwọn ẹlòmíì wọn kì í fẹ́ ríǹgì yìí a máa ní kọ́ mú tọ̀dọ̀ wọn wá so tọ̀dọ̀ wọn la máa ń lò. okay so a lè look fashionable right. yeah because àwọn èèyàn máa ń bí ilé local forget. ẹni tó bá fẹ́ mú tọ̀dọ̀ ẹ̀ wá yẹn bí lónìí yẹn. so same thing ó kọ́ jẹ́ wípé lẹ́yìn tó bá ti send ring yẹn ó máa take wa ní 8 days so after 8 days ẹni ẹ ṣe máa rí. ó máa ń rántí sáwó jìnnà o ojú ẹjọ́ táwo. now lẹ́yìn yẹn obìnrin tó bá ti lóyún ṣe tó bá ń fi sọ́wọ́ sóyún yẹn máa disappear. ọba oyún ò lè disappear oyún tó ti dúró. ó dáa. àǹtí ó ní question kan tó fẹ́ béèrè bó ṣe wà yín ṣe mọ̀ pé ní medical way side effects máa ń wà fún àwọn oríṣiríṣi method so bẹ́ẹ̀ lè ṣe wà yìí ṣe kò ní side effect kankan èèyàn máa rí period steadily pẹ́ẹ́pẹ́ẹ́ my sister. ó pọ̀ dàbí ìgbà tẹ́ pé yàn ń lo àgbo ni táwọn èèyàn wá sọ pé àgbo ní side effect it's 100% herbal so kò ní any side effect. wọ́n ní sẹ́yìn lè fi gold ṣe ríǹgì yẹn. èèyàn lè fi. ring gold. bẹ́ẹ̀ ni sir. ṣé tí ó bá wá ṣẹlẹ̀ wípé wọ́n wá lọ́wọ́ ẹni wá ṣe mistake lọ lóyún ṣé kán gbé ọmọ yẹn wá fún yín kẹ́ wá tọ́. ọba wọn ò lè lóyún. ọba wọn ní 99% ṣe ó ṣọ̀ fún ọgbọ́n nìyẹn. àfi tọ́ ẹni kò kàn ní jẹ́wọ́ pé òun yọ sílẹ̀ ni. ìjọ tó bá ti yọ sílẹ̀ báyìí wàhálà so. yọ sílẹ̀ ó ti kò ṣiṣẹ́ mọ́. àti bí gold tó fẹ́ rẹ yẹn. wọ́n ní tó bá yọ tó bá lọ wẹ̀ tí ò bá wá dóko ńkọ́ tí ò bá dóko mọ́ ńkọ́. tó bá ti yọ tó. bí pẹ́ẹ́nì yẹn fẹ́ wẹ̀ wá yọ kò dẹ̀ súnmọ́ kùnrin kó tó lù padà. òun náà ni kọ́ máa yọ ni. ọ̀rọ̀ tí mo sọ kò tí ì yé yín. téèyàn bá dóko tó kò lè lóyún náà ọba. ok. kò yé mi. èmi rò pé bí atọ́ bá ti yọ lẹ́sẹ̀kẹsẹ̀ oyún kan wọn máa wú mi. kò yé mi ẹ jẹ́ kó yé mi ọba. madam irú ti gold yẹn tó yọ yẹn tó bá fẹ́ tún ṣe sí same ring ṣó máa work ó ti bàjẹ́ yẹn tó bá fẹ́ tún ṣe again tó fẹ́ tún soak bẹ́ẹ̀ni same ring yẹn sì máa work àbí. wọ́n lè tún lò wọ́n lè tún gold yẹn lò bẹ́ẹ̀ni wọ́n lè tún lò. kò yẹn ṣe pé tíyàn bá sọ pé òun rẹ́dì láti lóyún tó bá yọ ríǹgì yẹn lẹ̀ kò ní sí delay or anything. rárá o. definitely zero side effect is zero side effect. no side effect at all no side effect. it's 10,000 naira. 30 bg ṣe ti lọ́dà tiẹ̀. mo ṣì wà ní medical wọn báyìí tẹ́lẹ̀ bá ti tán màá lọ ra ríǹgì yẹn èèyàn gbọ́dọ̀ lóyún lásìkò Tinubu yìí. òrùka àmúdókọ́. níyàn. ó bẹ́tà nǹkan tó béèrè lèmi ń béèrè o ẹ máa wo comment section. mo nílò ọba mo rí níyàn o. ó dà ó yá àwọn nǹkan wúmi wo ló tún ṣe àwọn ènìyàn náà eléyìí tèmi ní interest ní àgbo tó máa ń kí ọ ìtọ̀ ṣúgà yẹn. ẹ lè gbé ránṣẹ́ sí mi ká fi test yẹn. nǹkan tó bá ti yá àwọn tó ní PID àwọn tó ní hormonal imbalance ẹlòmíì ó kó ẹ̀ báyìí ó kéré jọ ọmọ ojú orí ẹ̀ lọ gbogbo àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn làgbo ẹ̀ wà. ẹ lè báyọ̀ sí okó ẹ̀ kó tóbi. ẹnà okó ẹ̀ máa jáde síta ni. ẹ máa kọ́kọ́ rí okó yẹn náà. kò sí ọdún mẹ́fọ́ fún wọn ṣe. báwo lẹ ṣe máa mọ̀ báwo lẹ ṣe máa mọ̀ level ẹ̀ láì rí. kò ní kí n mọ level tó bóyá wà
ẹni tó ń lò ó mọ bókò òun ṣe rí tó bá ti lò ó náà máa rí pé kíní ti ó ti yàtọ̀. How many days kó tó di pé okó ẹ̀ máa tóbi? 3 to 7 days wọ́n ti ríṣẹ́. Bẹ́ẹ̀ sì ìṣẹ́gun dé. Bó ṣe jẹ́ nìyẹn ọba kírìmù ọ máa gba kírìmù ọ máa gbọ̀ṣẹ́ pẹ̀lú àgbo. Bẹ́ẹ̀ sì olóko kékeré ìṣẹ́gun dé. Wọ́n ní èlò nìyẹn pé minister of ọmọ alájà sọ pé kó kéré jọjọ orí òun lọ èlò ni. No side effect 100% herbal kò ń ṣe 30,000 nìyẹn sà. Ẹyọkùnrin nìkan ló dẹ̀ máa lò tó kọ́ ẹ máa fi tóbi. Bẹ́ẹ̀ ni. Ṣé tó bá ti wá tóbi yẹn kì í ṣe pé tó wọ́n máa lò lọ ni. Ọmọ àtúgẹ̀tì mi. Ṣé ó máa lò lọ ni. Ọba tó bá ti wish pé ó fẹ́ kókó yẹn tún jù bẹ́ẹ̀ yẹn lọ lọ́ máa tún gbà mí lọ́ máa order fún mi. Ṣé ìwọ tí mo sọ yẹn? Ok, jẹ́ ká ṣe báyìí. From example, wait, ẹni sùn, tẹ́ bá sọ pé okó kéré méjì ni. Àwọn kò kan wà ó gùn bọ̀ tó tínrín. Àwọn kò kan wà ó short bọ̀ tó tóbi. So èwo lẹ ń sọ níbẹ̀? So ó máa jẹ́ kó tóbi náà bóyá máa jẹ́ kó gùn. Ó máa jẹ́ kó tóbi, ó máa jẹ́ kó ki, ó máa ki sára. Ó dẹ̀ máa bó ṣe ń ki ló ń gùn. Àwọn ọkùnrin tó bá ti nílò spam kan títí jẹ̀díjẹ̀ títí báyé wọn jẹ́ kọ́bí tàwọn lágbájá tí mo wò ní comment section yìí kọ́. Òun náà wà àti àwọn tí spam àwọn tí spam tó ti wà wọ́ọ̀tì tí kò lè dọ́mọ gbogbo ẹ̀ tó ní jẹ́ kí obìnrin lè lóyún gbogbo ẹ̀ là ń ṣe ń bísà. Ọ̀dà ó yá tó padà pé WhatsApp number yẹn lẹ́ẹ̀kan sí. 081 60 96 47 40. Ẹ tó padà pé. Sá. Ẹ tó padà pé. 081 60 96 47 40. Ìlera lọ́rọ̀ o lọ́tọ́jú ara o prevention is better than cure. Àwọn tó ní inú díẹ̀ tí wọ́n dẹ̀ fẹ́ kí shape wọn reduce wọ́n fẹ́ maintain hip wọn àti bust wọn but wọ́n fẹ́ fat stubborn fat tó wà nínú ṣé àgbo wà fún yẹn. A ní powder fún yẹn. Kò ní wọn ò ní rú o but inú wọn nìkan ló máa dissolve. Ma work on bẹ́ẹ̀ ni a ní powder fún. Ìtọ́ máa ń fẹ́ boobs nǹkan. Yes, we have it. Ìyẹn náà wà. Tó máa yẹ kọ́yàn wà fúlà náà, ìyẹn náà wà. Ok, àgbo tẹ́yìn máa fi tóbi náà wà. Bẹ́ẹ̀ ni. Wàláì Yorùbá ní everything. So tìdíyọ náà wà. Ó yẹ kí ẹ náà wà. Bẹ́ẹ̀ ni, ó wà pile. A ní powder tó máa gbọ̀n sójú ẹ̀. Ẹ̀lágbó tó máa ṣe tó máa mú tó dẹ̀ máa wà ókè ó máa padà ó máa wọlé padà. Kí ni? Kì í ṣe ìdí yíyọ là ń sọ. Ìkébè ẹdínwó. Okay, ìdí fi yọ ẹ̀ náà ó wà náà tí ìdí máa tó máa tóbi. Àgbo ẹ̀ náà wà. Wọ́n máa kò ń ṣàgbo cream ni wọ́n máa rọ̀ ọ̀bẹ wọn máa massage. Ìyẹn ò kì í ṣe herb. No cream ni herbs náà ni powder la mix mọ́ oil. Kò dẹ̀ ní side effect. No side effect is herbal kò sí side effect. Ẹni tó bá ní sùn òbò ńkọ́. Ọba kò sí yẹn. Mo máa láì kóbìnrin ní òkè òbò. Èyí tó máa ń yọ fat kúrò nínú yẹn èlò nìyẹn. 20,000 nìyẹn. Èyí tó máa ń fẹ́ boobs nǹkan. 15K nìyẹn. Tó ń yọ̀dí nǹkan. 15,000 náà nìyẹn. No, 15,000 nìyẹn. Ọjà ó mọ̀ yóò wọ́n rárá ó dà pẹ́ ní wọ́n ti fẹ́. Irúfẹ́ òrùka tí ìfúnra bá fẹ́ ta fún yín ẹ̀sán less than 100. Ọba àwọn yóò dẹ̀ máa rà á. Tí bá test òrùka yẹn sì máa mú wá fún mi mo fẹ́ fún àwọn girlfriend mi méjì kan. Màá wá dóhun nídòkúdò láàárín ọ̀sẹ̀ yẹn kan lẹ̀. Tí wọ́n bá ti wá lóyún. Máa ẹ kó òrùka yẹn wá mi fẹ́ máa ta. Àǹtí ẹ̀ máa wo comment section àwọn èèyàn ń béèrè question ọ̀nà ìgbàwó lè ta.
òrùka yẹn kò ní years tó máa expire. Ẹ mọ̀ pé àwọn family planning kìíní ìkan 3 months 3 years all those kind of stuff. Kò ní. No, kò ní years tó máa expire. Yíyọ tó bá ti lè yọ kúrò Òun nìkan lè òun nìkan ni kìíní ẹ̀. nìkan ni bẹ́ẹ̀ ni. Yeah, à ń deliver sí Òṣogbo. Wọ́n ní èlò ní high pressure o. 30,000 ni with powder. Agbo àti powder ni. Ẹ̀kan ló dẹ̀ máa lò. Ṣé ti high blood pressure yẹn ẹ ní kọ́kọ́ check ní kẹ́ mọ̀ how volume it is kẹ́ tó mọ̀ nǹkan tó máa fún wọn. Wọ́n máa send kíní sí wa, wọ́n máa send the test result sí wa. Oògùn owó kẹ̀, à ń ṣe oògùn owó. Ó dáa. Òun náà lẹ ti gbọ́ yẹn. Ẹ̀yin tí ẹ bá get wọn níbí yẹn follow wọn, tẹ́ ẹ bá lè follow wọn, ẹ pè wọn ní WhatsApp number. Agege main market ní ṣọ́ọ̀bù wa, Agege main market shop 269271. Agege main market. Àǹtí ẹ follow me back tí bá rí customer fún yín màá rà lọ́wọ́ yín màá tún ta fún wọn. Àwọn pretender, àwọn fúnra wọn ló fẹ́ rà á o. Wọ́n bá kún fún customer fún wọn. Follow yín o. Ọba mo lè rà. Wọ́n mọ̀ mi ò bá yín wí, do I mention your name? Ọba can buy for myself. Do I talk to you? Allah, pretender. I don't suffer for over since 3 days ago. Àwọn kan bọ́ lọ rajà. Ọba ẹ̀gẹ́ mo fẹ́ ra tinú yẹn. Woman yìí ṣé mo dárúkọ ẹ. Tó bá ṣiṣẹ́ fún mi màá ṣẹ̀ lọ. Ẹ̀gẹ́ kan tí mo fẹ́ ṣe ọba mi. Don't talk to me. You are the one who want to. You are the one who know what you want to do in your heart. Nothing concern me about that. Either you like, you can give out customer, you can buy it for yourself. It's the same thing. That is all. I hate pretender. Oba, I'm not pretending. I said Do I I want to buy talk to you? Are you a pretender? Hey, Is that your name? You are not a nice one. Are you a pretender? Èyí méjèèjì ẹ fẹ́ pààyàn lórí àbí. Oba fẹ́ pa mí ṣá. Which kind of wahala be this? Ṣé question tẹ fẹ́ béèrè lọ́wọ́ wọn? Ṣé ó ti tán àbí kò tí ì tán? Time is going. Wọ́n ní òrùka yẹn gangan ló jẹ́ àwọn ológun àwọn tó fẹ́ dóko pa. Àwọn dókódókó. Ọba I miss to meet you as a person. Obuake ha ho. Amake fa fo ó máa yọ ẹrú. Ẹnìkan pè mí lánàá, ẹnìkan message mi lánàá pé ọba I need help. Mo ní wetin you go use to pay back. Ó ní kí lèmi máa ń gbà. Mo ní kó lọ bèrè lórí internet. Ṣé àdèdè bá mi sọ fún wọn nǹkan tó máa ń gbà? Agbo ìdákọ́lẹ̀ náà wà. Ẹ máa fòbò sán ni o. Kó wà ní comment Kí n lo condom. Tọba Solomon tó bá fẹ́ kó bá Solomon sóore fún ẹ wàá fòbò sán. Tó bá lè fòbò sán má wá síwájú mi. Reality ló ti gbọ́ ẹ̀. Bó ló ti gbọ́ ẹ̀ tó bá wà ní comment section. How much is Agbo kókó tóbi last ma? Eléyìí. Wọ́n ní 30,000 tó ń ná. 30,000 ni. Lórí ṣe ní. 30,000 pọ̀ jù ni. How much is the òrùka? Eléyìí ti dóyàwó ẹ̀ ti bímọ jù. 10,000 ni. Wàhálà ti fẹ́ padà nù. Òyìn ọ̀wọ́n 10,000 péré ni kò tówó pampers. Ìyẹn ò tówó pampers. Ọba but you are repent. Mo ti repent tipẹ́ but mo máa ń tẹ̀yàn. Mo ti repent tipẹ́ but mo máa ń tẹ̀yàn bẹ́ẹ̀ ni. A ní pé ó máa yóò ti lọ kọ́ máa ṣe àgbàgbà rẹ̀. Àbá bá sọ lẹ́yìn tó bá gbọ́ àfikàn mi bá sọ. Ọba I greet you. Ẹ jọ̀ọ́ owó ní ká fi greet mi, ẹ má fẹ́ no greet mi. So ṣé ìbéèrè tẹ́ fẹ́ béèrè lọ́wọ́ ti tán? Ọba ṣé make I message you privately bá mi fún kí ni? A ní business mi. Àfi sí oògùn owó ẹ̀ lérí yẹn bí. Say you get Agbo ìbejì. Ṣé Agbo ìbejì wà? Kò sáàgbò ìbejì. You get cash out soap? No, kò sí. Àbẹ máa ń sẹ́ fáwọn ìyàwó ni. Rárá o. You get Awúre soap? No. Agbo. Àwọn ilé ṣé oníṣègùn ni ìwòsàn làwọn ń ṣe? Ibi ìwòsàn lẹ wà fún. Bẹ́ẹ̀ ni Agbo nìkan ọ̀rọ̀ Agbo nìkan. Ìwòsàn. Bóyá àkọ́kọ́ sí ẹ. Ṣé ẹ ní àgbo àtọ̀sí tó dájú? Tó dájú gidi gan. Ó wà. Èló nìyẹn? 30,000 nìkan.
ọjà woman yóò wọ́n rárá tọ́ àrẹ̀mọ ni woman yìí. price wọn cheap gan. àrẹ̀mọ woman ẹ patronize woman yẹn ẹni tó yẹ kẹ́ follow ẹ ṣe ẹ follow ẹ ẹ̀yin 134 péré lẹ follow gbogbo ẹ tẹ́wàá bí lọ yẹ kẹ́ follow ẹ tẹ́ ẹ bá ní ìdí wọn lé ní ìdí wọn lọ́la ẹnì kan bá wọ dẹ́m tó bá ń béèrè question dáadáa kan lọ́wọ́ mi máa block ẹ̀ dànù ẹ follow wọn nísìnyí tẹ́ bá ní ìdí wọn lọ́la ẹ lè message wọn WhatsApp number wọn ẹ kọ́ ilẹ̀ wọ́n ní ṣe ní oògùn mọ́gùn. rárá o. Yes, I will patronize her. Ẹ patronize wọn. Àwọn gan wọn ń tà wọn àwọn ìṣẹ́ wà yìí, wọn ò sí ní látara. Ó dà báwọn ti mọ̀ wọn. Tí wọ́n bá fẹ́ tà gan nǹkan tó kó síwájú ọmọ ẹgbẹ́ kan tà wọ́n. Ṣé ẹ ní béèrè míì kàbí ó tún àbó sì ní kọ́tẹ́ fẹ́ bá wa sọ? Ṣé á lè dì? Ṣé ẹ sì ní béèrè míì? Ọba mi náà mo ti wà òkè. Àkáǹtì mi ó lébi lẹ́nu ẹ̀yìn ẹ̀rí. Èmi náà lọ yọjú wo profile nìyẹn mo fẹ́ bá yín dá lóhùn. Ẹni tó béèrè àkáǹtì nọ́mbà mi tó bá rí ṣe mo mọ̀. Ẹ jọ mo rówó kan lákàǹtì mi lọ́sàn-án yìí owó yẹn dẹ̀ pọ̀. Ìwọ tó bá mọ̀ pé ìwọ ló ní owó yẹn kó jọ kó mẹ́sẹ̀gì mi. Owó tó jẹ́ mo fẹ́ mọ̀ mo ti rí owó yẹn ti wọlé láti aago mélòó ló wọlé náà. Bẹ́ẹ̀ lọ́wọ́ receipt yẹn. Wàá send receipt sí mi màá mọ owó tó jẹ́. Millions ni o kì í ṣe thousands o bóyá ẹ̀yin tí mo dẹ̀ gbàdúrà fún lẹ́san ọjọ́ lẹ́san orí fún mi mo fẹ́ mọ̀ o jẹ́ kí n lọ wo receipt ẹ̀ owó aago tó wọlé. Ọba read my comment now AYZ kí ni comment yín? Ọya ẹ kọ comment yẹn kí n wò. Ẹ máa wo comment ẹni yẹn fún mi. Owó yẹn wọlé ní 7:10 ló wọlé. 7:10 mi ò mọ owó tó jẹ́ owó yẹn pọ̀ gan. Tó o sẹ́ni kí fi sáárín dín ní àbí ẹ̀yin tí mo sóore fún lẹ́sìndì owó sí millions of naira ni àbí ẹ̀yin tó oògùn ti mú lẹ́sìndì owó well done sir Babatunde Awosika àbí ẹ̀yin aláàánú mi lẹ́sìndì owó sí mi. Ọba bless my account wá dókò náà tó bá ti dókò máa bless account ẹ̀ wait and get. Ó dàbí pé bó ṣe jókòó lẹ́ẹ̀kan sórí iṣẹ́ ọ̀dà ìpò máa ní ìdí díẹ̀. Má bọ̀ bá ti dé wait and get. Mo wà níbo láti Monday. Ọba ẹ̀sìn chief beggar èmi wá ṣe beggar láyé ni o. Ìṣẹ́ tèmi gbà ní èmi máa tọrọ bárà kú ni o. Èmi ò wáyé wá ṣiṣẹ́ o. Àwọn tó fẹ́ fi iṣẹ́ bára jọ mí gbogbo wọn ní sápá ti mú wọn fẹ́ jọ mí wọn mọ̀ pé kọ́lé ní ìpè mi ní látọ̀run wá gbogbo wọn sápá ti mú tipátipá náà fi ń gbé ayé. Time is going. Ó dàbí pé ẹ̀yin tẹ́ ní jẹ̀díjẹ̀dí ó wà ńlẹ̀ o ẹ̀yin tẹ́ ní alẹ́ ọba mi ò bọ́lá ìwòlè bọ́dọ̀ yìí lọ́wọ́ wọn. Ẹ káàárọ̀ kábíyèsí o ọba mi àjẹpẹ́ ayé aláṣẹ ìgbésẹ̀ Kẹ́mi Ọláògùn nọ́mbà 1 iṣẹ́ àlejò ẹ káàárọ̀ mà Lighton ẹ káàárọ̀ mà apps vendor good morning sis. Ẹ gbọ́ kí ló ń jẹ́jẹ́ fún jẹ̀dọ̀? Wọ́n ní sẹ́ ní àgbójẹ fún jẹ̀dọ̀. Kò sí àgbójẹ fún jẹ̀dọ̀. Ṣé ẹ ní àgbo Wọ́n kọ́nà kan síbẹ̀ wọ́n ní pé ṣé àgbo kánsà wà? Ẹ̀sọ́ wà ní. A ní àgbo kánsà bọ̀ a ní nǹkan tó pọ̀ máa fi prevent ẹ̀. Ṣé ẹ ní àgbo ikọ́ ẹ̀gbẹ́ ikọ́ ife? Bẹ́ẹ̀ ni ó wà sàn. Curable àbí prevention? Tó máa cure ẹ̀. Tó máa cure àbí? Bẹ́ẹ̀ ni sàn. Best tètè béèrè question ṣé ọ̀rọ̀ lórí okó yìí náà ni?
kábíyèsí mi ò ní question sir. Because mo rí pé ó ká lára láti send request. Yá lady, ẹ káàsán sá, ẹ káàsán mà. Láìtọ̀, Mr. Bell, Bukola. ẹ káàbọ̀ sọ. Yes. Ẹ ṣe máa lágbo àfàtọ̀. Bẹ́ẹ̀ni. Ẹ jẹ́ káwọn èèyàn mọ̀. Agbáfàtọ̀ wà, báwo lọ yẹ fẹ́? Àǹtí, ẹ lo opportunity tó bá fún yín dáadáa. Ẹ má dòde question nìkan. Tell them what you have. Tell them what people used to say herbs to cure, that is not curable, that can only prevent. Like, ẹ try láti pass message out. Ẹlòmíì kò fẹ́ gbọ́, ẹlòmíì kò fẹ́ béèrè question. So wá dàbí pé òun ní nǹkan tó wọ́n níyẹn. So just use this opportunity very well. Oh, okay. Global on mute. Agbojedi wà, gbogbo wà, infection, chronic infection, hormonal imbalance, arthritis, low sperm count, diabetes, gbogbo àwọn àgbo yẹn la ní tẹ́ pé is 100% herbal, kò sí pé bí àwọn fẹ́ add nǹkan míì mọ́ àbí ó ní side effects. There is no side effect at all. Ẹ̀kọ́ dẹ̀ máa wà okay. Bó ṣe jẹ́ nìyẹn, ẹ̀yin tèmi, ẹ̀yin ìyá mi, ẹ̀yin bàbá mi. Ó dáa, ó yá máa lọ máa dá àwọn kọ́sítọ́mà lóhùn ní DM. Ọ̀rọ̀ ẹ ṣé sà, ẹ ṣé gan ni o, ẹ ṣé mo dúpẹ́ ọ̀ṣun. Tẹ bá dẹ̀ rí ẹni lèdì tó bá rí ẹni lèdì tó bá jọ yín kẹ́ introduce ẹ̀ sí. Ọba. Okay sir. Ẹ má fòkó lọ wúmọ̀ yẹn o ti lọ́kọ o, kára má bàa pa yín o, ilé ọkọ ló wà o. Bọ̀ wúmọ̀ yẹn fáyín o. Bẹ́ẹ̀ni. Mo máa ń láì kéèyàn ní parun, ó nẹ́ran lẹ́nu. Ló ń gẹ́ Bùkọ́lá. Ọ̀dà kí ni? Nígbà o. Àmà ọ̀dà. Tí wọ́n náà bá fẹ́ polówó ọjà wo lè tẹ 1 million naira kó wá polówó ọjà ẹ o. Wait and get. Ló ń gẹ́ Bùkọ́lá Kausara, ọmọ tó fáyìn jù lágbàáyé. Ọlárewájú. Bàbá o. Ọlárewájú ilé ìjọ ẹni. Ọba. Ṣé ẹ̀yin lẹ wà ní profile picture yìí? Èmi ní sá. Ẹ dẹ̀ máa lówó lọ́wọ́ bí mo ṣe ń wò yín o. Aláṣẹ Ọlọ́run. Ẹ jẹ́ kí sá pé account number mi kẹ́ fún mi 500,000 kí sá máa wò yín. Èsù ara ọba. 3,400. Ọba. 3,400. 3,400. 3-1. Ọba báwo ni? Ẹ tẹ̀ sí comment section. Ó yá sábà mi tẹ account number mi. Bá ti rí profile picture yẹn rí bẹ́sẹ̀ ṣe pọ́n dòdòdòdò. Ọba. Ẹ má yẹ kó pẹ́ sábà mi tẹ̀ síbẹ̀ wait and get. Ìgboro rẹ́rìn. Òun náà tẹ̀ yẹn 3,400 31,258. Ta ló jẹ 21 yìí? Ta ló fẹ́ gbé pé tó tẹ 21? Ganu sí ọlọ́dún má gbé pé omi ìráyè rédèrèdè o. 3,400 31,258 First Bank. Ó yá sáré tẹ̀ bẹ́ẹ̀. Ṣé ó ti ń lọ? 3,400. 31,258 First Bank. Ẹ má yẹ lè jà bọ́. Ẹ jọ ta ló kàwé nínú gbogbo ẹ̀yin tẹ́ wà níbí? Ṣebí Láìtàn ṣebí graduate ni. Láìtàn. Mi ò ṣe graduate. But ẹ lọ sí school. Sàmúdáyìn lò mo ní mi ò ṣe graduate. But ẹ lọ sí school. Bẹ́ẹ̀ni. Mo ní ìdí ẹni tó lè bá mi túmọ̀ òyìnbó. Bẹ́ẹ̀ni.
Ogun àìgbọ́tẹ́lẹ̀ kì í parọ́ tó bá òyìnbó wo sàn. Ogun àìgbọ́tẹ́lẹ̀ kì í parọ́ tó bá gbọ́n, bá mi sọ lóyìnbó. No. Kì í ṣe òun. That one is to before words is to before arms. Nǹkan tó fẹ́ bèrè ni wípé bí ìwọ bá ṣe rere ara kì yóò há aya ọ bí. Bí ìwọ bá ṣe rere ara kì yóò há aya ọ. Ẹ bá mi sọ lóyìnbó. Bẹ́ẹ̀ sì ṣe bí ẹ kàwé. Ẹ̀yin tẹ́ wá comment section. Bí wọ́n bá ṣe rere ara kì yóò há aya ọ. Kí ni mí kì yóò há aya ọ gangan kí wọ́n lè mọ English tí o máa fi sí. Bẹ́ẹ̀mi ṣe lè sọ nìyẹn. Ibẹ̀ ni wàhálà wa, mi ò kàwé ọba. Mo fẹ́ lo kíní yẹn fún lóyìnbó wọ́n fi post kankan. Ara kì yóò wá aya ọ. Bí wọ́n bá ṣe rere ẹ máa wo fọ́jì. Bí wọ́n bá ṣe rere dà, good behaviours make one happy. Òyìnbó gé ẹlẹ́lẹ́ tó mọ̀. Ọba ẹ observe kankan. Ẹ observe kankan. Ẹ wo picture tó wà lẹ́yìn tí a lè rí pé picture tó yà ló wà pé. Ta ló jẹ́ tó yà? Ìyàwó yín. Ọ̀rọ̀ àǹtí ti sú mi. Ta ló jẹ́ tó yà? Báwo ni máa gbé picture síta tó yà sínú ilé? Picture ló wà lẹ́yìn ọ̀dọ̀ tí a lè rí. Láti bí jì ló wà ń bẹ̀ náà. Ọ̀rọ̀ síta Bukky ti sú mi. Wàláì. Àwẹ̀ ò tí máa gbòyìn. Àwẹ̀ máa tó gbòyìn sí. Tẹ máa mute tá ní gbóhùn yín. Ara kì yóò wá yá ọ. Tí wọ́n bá ṣe rere ara kì yóò wá yá ọ. Kì yóò wá yá ọ. Ṣé Bukky máa mọ mí ni kì yóò wá yá ọ? Ẹ ṣe rere. Ẹ ṣe rere. Ẹ ṣe rere tó bá lè yẹ wá o. If you don't, okay. I think I'll. Ọba mi dà pé ti Sukasi ṣì wà preferable. Ọba ìṣeré ti Sukasi yẹn, Sukasi 20. Ọba ṣé kí n kà á ṣọ́fì ò ní mú mi. Tí pẹ́ tó bá ti gbà wá sórí. Tí bá ti pàṣẹ lẹ́ẹ̀kan ẹ̀kan pé má pàṣẹ. Atosho, God bless you for the cap. Atisola. Ọba ẹ tí rí èyí tó jọra wọn náà àwọn èèyàn sì bá yín kọ sí kọmẹsì. Mo ní kẹ́ ẹ kà á, èmi ló sọ pé kẹ́ ẹ kà á. Ok, ẹ yẹ kí n máa kà fún yín. Nǹkan tẹ́mi náà fẹ́ sọ nìyẹn ẹ kọ́ kẹ wá kọ translate ṣèbí Instagram ẹ fẹ́ post it. Ìtẹ́mi tẹ̀ wá rí pé wà preferable ni do good deed and you have nothing to be worried about. Ṣé nothing to be worried about ẹ ni kì yóò wá yá ọ. Ara ò ní yá ẹ. Do good deeds and you have nothing to be worried about. Ara yíyá yẹn lẹ ti get àti sẹ́yìn lọ́sì.
Say suspected. Okay. If you do good deed, you will not be suspected. Bíbélì yẹn wà ní ẹ lọ sí bá mi lọ sí ìwé ìtàn K ká lu ọkọ̀ tí English Bible ẹ̀ sọ. Ibi tí Ọlọ́run ti sọ fún Kéènì pé bí wọ́n bá ṣe rere ara kì yóò á yá ọ. Ṣé ara kì yóò á yá ọ lọ́wọ́ àmì àbí ẹ̀ṣẹ̀ ń bá lẹ́nu ọ̀nà rẹ̀? Ṣé o ti kà ni? Wọ́n ní kó lọ wá báyìí. O lè fi báyìí fóònù ẹ̀ wá ni. Kí ni wọ́n kọ sí Bíbélì? Àwọn Quran reader gan sápá ọ̀jẹ̀ kan rí Quran ni mọ́. Ọba chapter wo? I have my Bible with me. Lọ́gọ́gù ẹ̀. Okay, that's where the problem is. Ibi tí Ọlọ́run ti sọ fún Kéènì wípé bí wọ́n bá ṣe rere ara kì yóò á yá ọ. Ayé ò wá Bíbélì mọ́. Wọ́n á gọ́gù out. Òyìnbó ti sáyé dẹ̀rọ̀. Wow! Ó mà pẹ́ tí mo ti gba láyọ̀ ọmọ láyé o. $24 kìíní tí lógẹ́ Bùkọ́lá wà yìí double tap ló gbé débẹ̀ o. Ó yá lọ sí Genesis chapter 4 verse 7. Ọba mi ṣé ara kì í wọ́n àyà yẹn ó pàtẹ mọ́ ẹ̀rí ọkàn. Ìyẹn lèmi ò mọ̀ ò tó ń kọ ẹ̀rí ọkàn síbẹ̀ yìí. Bí wọ́n bá ṣe rere ara kì yóò á yá ọ. If you do what is right, will you not be accepted? Ẹni tó kọ òyìnbó yẹn kò correct. Ṣé o ti kà? Kí ló wà ń bẹ̀? Ká kọ́ka ní Yorùbá náà first. Bí wọ́n bá ṣe rere ara kì yóò á yá ọ. Ó yá English yẹn kan. If thou doest well, shalt thou not be accepted. Ẹni tó túmọ̀ òyìnbó yẹn kò mọ̀wé. If thou doest well, bí wọ́n bá ṣe rere, shall thou not be accepted. Why accepted what? Bí wọ́n bá ṣe rere, English tó fi sí ẹni yẹn kò kàwé. ṣé tó kọ Bible kọ mọ́? Tó kọ Bíbélì tó túmọ̀ ẹni tó túmọ̀ ẹ̀ sí English yẹn. Ara máa yá èèyàn suspected náà ló relate mọ́ díẹ̀ because nǹkan tó ń sọ ni wípé for example téèyàn bá hùwà tí ò dáa tó dẹ̀ mọ̀ pé òun ló hù tó bá sọ̀rọ̀ nípa ìwà ìdíwé tó máa fi máa react. Ara fúfú. Ara ò ní yá. Ó máa dọ̀. Ara kì yóò á yá ọ bí. So ẹni tó lọ sí àbòsí ènìyàn tó dẹ̀ mọ̀ pé gbogbo èèyàn ti gẹ̀ẹ́tì òun tó bá wá ń kí ẹnìyẹn kó oríire tóun náà bá fẹ́ kí á dọ̀ á ṣe bákan. Nǹkan tó ń sọ nìyẹn tí wọ́n bá ṣe rere ara kì yóò á yá ọ bí. Ó máa wà reluctant.
Yes, so suspect yẹn ni ẹ wá lé adìẹ ń jayé tiẹ̀ ni. Onírọ̀ tó bá mi sọ kò lè yé yín sẹ́yìn gbóhùn ẹ̀dìyẹ ni. Èkúntélé mo gbóhùn ẹ̀, èèrà mo gbóhùn ẹ̀, mo gbóhùn aláǹgbá. Ẹ ń gbọ́ nǹkan tó ń sọ. Yes, èmi lẹ́dí ẹ̀ bá ń sọ̀rọ̀. Olúpẹpẹ ajá nǹkan tí ò yí àwa black pọ̀. Gbogbo àwọn kan yìí làwọn òyìnbó máa ń tọpinpin. Bí ẹdìyẹ tó bá ń wọlé ẹ̀ tó bá ń jáde tó bá ń wọlé ẹ̀ tó bá ń jáde tó bá wọlé ẹ̀ tó bá jáde ó nítumọ̀. Wọ́n sọ mí yẹn fún wa. Ẹ máa sanwó yẹn lọ́tọ̀ ni. Mi ò dín sí ọ̀fẹ́. Tó bá kàn ń wọlé bóyá yàn lé ó tún wọbẹ̀ padà yàn lé ó wọbẹ̀ padà. Yes, lẹ́yìn tó ti lé ó tún wọlé lẹ́yìn tó ti lé ó tún wọlé ó ní nǹkan tó bá ẹ sọ. Yes sir, téèyàn bá wà níbi kan tí àwọn ìrà black àwọn ìrà ṣúgà yẹn tó kàn ṣàdédé pọ̀ nílẹ̀ ló máa ń nítumọ̀ bọ́ mi mọ́ túmọ̀ ẹ̀. Gbogbo kíní wọ̀nyí ló nítumọ̀. Tí o bá máa gbé àwọn kíní white kan báyìí sí ẹnu báyìí. Tó bá ń jáde lọ tó bá pàdé ajá lọ́nà tí ajá yẹn bá sáré gba left ó nítumọ̀ tí ajá yẹn bá sáré gba right ó nítumọ̀. Tó kàn sáré lọ sí ẹ̀mí. Yes, no kì í ṣe ó sáré lọ ó ń lọ báyìí ajá pàdé ẹ báyìí tó bá gba right ó lọ́rọ̀ tó sọ tó bá gba left ó lọ́rọ̀ tó sọ tó bá ń bọ̀ lọ́ọ̀kan ọ̀dọ̀ ẹ ó lọ́rọ̀ tó sọ. Ibi tó bá sá sí yẹn ọ̀rọ̀ ló fi bá ẹ sọ. Bọ̀ọ̀sí ló gẹ́ Bùkọ́lá ẹ̀ fámílì ajá ni. Ojú ẹ̀ fòfòfò yìí. Ẹ jọ kí ló sọ ẹ máa sanwó fún yẹn ni. Wá jẹ́ kí n sọ àṣírí fún ẹ tí ò bá ti mọ̀. Nàìjíríà ò fi tiẹ̀ máa lọ sí òyìnbó ó kì í sọ ọmọ Nàìjíríà. Jẹ́ kí n yẹ nǹkan tó ṣẹlẹ̀ nínú ayé ẹ wò nǹkan tó sì dáa dùn. Àbí o ọba ṣe ń gbọ́ mi sà. Yes. Ọba ẹ dákun ẹ jọ̀ọ́ ẹ gbàdúrà fún mi ẹ jọ̀ọ́ bí ẹ mú ṣe lè rí aláàánú tó máa rán mi lọ sílùú òyìnbó. Jẹ́ kí n yẹ nǹkan tó ṣẹlẹ̀ nínú ayé ẹ wò. Ẹ sọ̀rọ̀ tútù sínú ayé mi ọba. Mi ò fẹ́ máa gbé kíní ìjáde má bọ̀. Kí la rí sà? Wọ́n máa concentrate kí tún já ẹ dànù mi ò ráyè rídìrídì. Okay sir. Ìdẹ́dẹ́ kó ṣe 360 kí wo ká scan ayé. Wọ́n ní kẹ́ ṣe 360 sísá ló ń gẹ́. Gbogbo mi ni màá gbé òògùn wọlé. Ẹ má bí mi ò gbọ́ ẹ má bí. Jókòó. Kí lorúkọ mọ́mì ẹ? Ọba Kausara lorúkọ mi, Kausara. Mọ́mì ẹ ń kọ́? Ọba Bílíkì. Nǹkan tó fi bò ẹ́ mọ́lẹ̀ kò jẹ́ ká rí bóyá kí orúkọ tó pè ní correct. Ọba orúkọ mi correct orúkọ ìyá mi náà dé correct. Orí báyìí ó sì báyìí kò gbé nǹkan gidi wá ó fẹ̀hùn mi kí báyìí wo nǹkan tó ṣẹlẹ̀ ní ayé ẹ̀ tẹ́lẹ̀ ní orí báyìí. Ṣé kí n sọ orúkọ mi tí mọ́mì mi ń jẹ́ bí ọmọ? Má lórúkọ mọ́mì ẹ lo sọ́ọ̀nì mọ́. Lóńgẹ́ ni sọ́ọ̀nì mi. Lóńgẹ́ kí ni? Sọ́ọ̀nì mọ́mì mi Salaudeen. Lóńgẹ́ kí ni? Bàbá mi Lóńgẹ́. Sọ́ọ̀nì mu àtorúkọ ẹ gangan. Lóńgẹ́ Kausarat Adébùkọ́lá. It's okay. Lóńgẹ́ Saukara. Lóńgẹ́ Kausarat. Kí ló ṣẹlẹ̀ nínú ayé ẹ̀?
ló gbé káwùsára kí ló ṣẹlẹ̀ ní ayé ẹ̀. Good. Ayé mà lékè. Ayé mà níkà. Tí bá sọ ọkọ tí mo rí wàhálà máa ṣẹlẹ̀. Tí bá ní kí sọ ọkọ tí mo rí wàhálà máa ṣe o. Kí ló dé tó fi wá rí báyìí fún? Wọ́n máa lọ tọrọ ọ̀pọ̀lọpọ̀ ìdáríjì ẹ̀ṣẹ̀. Wọ́n ní o ti gbé àwọn ìgbésẹ̀ kan. Ìgbésẹ̀ yẹn dẹ̀ ti affect àwọn kankan nínú ayé ẹ̀. Kí ni solution? Kí ni solution? Kí ni solution? Wọ́n ní ẹni tó máa ṣe solution yẹn fún ẹ. Wọ́n ní ìlú Ọ̀yọ́ ló wà. Ẹni tí mo ń sọ yìí mi ò mọ̀ rí o. O ò dẹ̀ tí mọ̀ rí. O máa wá lọ fún ara ẹ̀. Wàá lè lọ sí investigation nípa ẹ̀. Wọ́n ní ẹni yẹn dáadáa ni but obìnrin ni. Ẹni yẹn ló máa ṣe solution kan tó ṣẹlẹ̀ nínú ayé yìí tó máa wá solution sí. Ẹ ò kí ń ṣe èrò Nàìjíríà o. O máa lọ sílùú òyìnbó but ìgbésẹ̀ tí o gbé yẹn ó ti affect kankan. So solution ayé o máa nídìí kó lọ sí Ọ̀yọ́. O máa lọ wá dàda yẹn rí. Dàda tí mo ń sọ yìí irun funfun ti wà lórí ẹ̀. Àgbàlagbà ni. Arúgbó ni. Ẹni tó máa fún ẹ ní solution nìyẹn. Àlàáfíà fún yín. Kí lẹ wí ẹ ti mute? Ọba ìbéèrè mi ni wípé tí bá ní kí n okay for instance tí bá ní kí n lọ lọ́la kí n gbé wa lọ sílùú Ọ̀yọ́ yìí bó bá mo ìfẹ́ wá rí dàda yẹn. Well, nǹkan tí máa sọ ni wípé mo lè advice ẹ wípé kó wá orí ayélujára la wà. O lè wá àwọn èèyàn tó bá wà lọ́yọ̀ọ́. Obìnrin tó jẹ́ àrídàda tó jẹ́ àgbàlagbà. Obìnrin tó ní dàda. Ní ìlú Ọ̀yọ́ yẹn. Mo bá lọ pé ó wà kó wá obìnrin yẹn lọ. Ẹni tó máa fún ẹ ní solution ayé ẹ nìyẹn. Okay sir, tí bá ti rí everything máa wà okay sir. Tẹ bá rí lọ́dún yẹn máa lọ sílùú òyìnbó lọ́dún yìí. Tí bá ṣe kí ni? Tẹ bá rí lọ́dún yẹn máa lọ sílùú òyìnbó lọ́dún yìí. Máa wá lọ lọ́la ń gbà yín mi ò lọ́bi iṣẹ́ lọ́la máa wá lọ lọ́la ọba. Ìlú Ọ̀yọ́ àbí? Ọ̀yọ́ township kì í ṣe Ọ̀yọ́ state Ọ̀yọ́ township. Ọ̀yọ́ town okay. Ọlá. Thank you sir my king, thank you, God bless you. Open your camera before it will too late. Àjẹbẹ́ máa já ìdànù wọn kì í ṣe eré bí mo ti wà lójú iná. Ọba mi, I think our secretary needs your help. Ẹ mọ̀ pé secretary wọn kì í ṣe bọ́ yẹ ṣe yìí.
bí a ṣe bá wọn tanná sílẹ̀ fún ọba tí ẹ̀gbọ́n mo fọwọ́ ti orí wọ́n kọ̀ wà lórí bed wọn kì í ṣe báyìí. ọba ní nàìjíríà bá everybody ló fọwọ́ ti orí ẹ̀yin náà fọwọ́ ti orí ẹ̀kan fagbára sí i nǹkan tó bá ẹni nísàlẹ̀ ilẹ̀ ní kọ́nà pìtìpìtì. olùkàǹkó kan fẹ̀rín gbé tiẹ̀ ni. wọ́n yìí tí o wá ṣe kan níbi àbọ̀ wá ṣe rí ẹ on mute time is going kò sáàyè tó pọ̀. mo wá ṣeré mo fẹ́ kẹ́ gbàdúrà fún mi. ó yẹ ẹsùn sẹ́yìn time is going. Okay. wọ́n máa yẹ ẹsùn sẹ́yìn kẹ́sẹ̀ 360 ta ló sọ pé kẹ́ fọwọ́ borí èmi jẹ́ aládùúrà mi jẹ́ wòlíì. ẹ má bọ̀. kí lórúkọ sọ́ọ̀nì mú yín. Adégbìtẹ́ Ọlásùbòmí. Adégbìtẹ́ Ọlásùbòmí kí ló rí nínú ayé ẹ̀? Kí ló rí nínú ayé Ọlásùbòmí Adégbìtẹ́ kí ló wà nínú ayé ẹ̀? Adégbìtẹ́ Ọlásùbòmí kí ló wà nínú ayé ẹ̀? Adégbìtẹ́ Ọlásùbòmí. Ẹ̀yin àti ọkùnrin wo lẹ́jọ́ jà? Ọkùnrin. Bẹ́ẹ̀ni. Ọkùnrin wo I don't understand. Ọkùnrin wo. Ẹ bá lọ́mọ ní fún mo lè já yín dànù. Nǹkan tí mo rí níbí iná sọ pé wọ́n ní ẹ̀yin àti ọkùnrin kan jọ ní misunderstanding ta lọ́kùnrin yẹn. Bóyá ex mi ṣá. Obìnrin ní ẹ̀sìn ẹ̀yìn. Obìnrin no ọkùnrin. Mo ní sọ obìnrin ní ẹ̀sìn ẹ̀. Mo ò pẹ́ ní ẹ̀yin àti ọkùnrin wo mi mọ̀ pé obìnrin lẹ́ ń sọ. Èmi àti obìnrin tajọ ní misunderstanding. Mo máa ẹlẹ́jọ́ wẹ́wẹ́. Nǹkan tí a rí níbí ni wípé ẹ̀yin àti ọkùnrin kan jọ jà ta lọ́kùnrin yẹn ni mò ń béèrè. Ex mi. Sẹ́yìn lẹ jẹ̀bi ẹ̀ àbọ̀ òun ló jẹ̀bi yín. Òun ló jẹ̀bi mi. Ẹ gbọ́dọ̀ purọ́ níbí yìí o. Òun ló jẹ̀bi mi. Ó dáa. Now tẹ́lẹ̀ lẹ wà yá bíbí ṣọ́ọ̀bù. Ṣọ́ọ̀bù mo wà. Wọ́n ní ọkùnrin kan wípé ó ra gift fún yín. Gift tó rà fún yín yìí wọ́n ní nǹkan tẹ́ ẹ lè wọ̀ sára ni. Okay. Ṣé kí tó àṣírí ni? Orí adé yìí. Ṣé ẹ lówó lọ́wọ́? Ṣé ẹ lówó? Ọlọ́run bless wọn wọ̀ bá. Ṣé ẹ lè sáré fún mi ní 100k? Kò ságbára yẹn báyìí o. Ẹ rí sí. Ọba sí odi kílẹ̀ sọ ọba. Ó ní nǹkan tó fẹ́ sọ. Ó ní nǹkan tó fẹ́ sọ tẹ́lẹ̀ bọ́dún mi fẹ́ sọ fún ẹ níbí. Because ibi àgbáyé ló wà yìí. Tí bá ti sọ bẹ́ẹ̀ bọ́ǹbù ni ẹni tí mo sọ ẹ lè wà ń bí. Yeah. So ó ní nǹkan tó fẹ́ sọ fún ẹ nípa ìgbésí ayé ẹ tẹ́lẹ̀. But wọ́n ní àwọn holy center dá mi padà pé kí n má sọ̀rọ̀ débẹ̀. But nǹkan tí màá kàn sọ fún ẹ ni wípé tá bá rí anybody tó ra nǹkan fún yín tó jẹ́ ẹ̀kọ́ tẹ́ lè wọ̀ sára wọ́n tí kíni ẹ bá sì wà lọ́wọ́ yín kẹ́ mú lọ fún àwọn àgbà kan bá yín ṣiṣẹ́ lé lórí kí ibi lè padà sórí olébi. Méjì nìyẹn o.
Number 3. Kí lẹ tà ní ṣọ́ọ̀bù yìí? Fọ́tò ni mí o. Ẹ máa ya fọ́tò ni àbí? Mo dẹ̀ ń ṣe frame. Any gift items mo available. Mo dẹ̀ ń ṣe makeup náà. But wọ́n ní àwọn kan, àwọn tí iṣẹ́ òòjọ́ pa yín pọ̀. Àwọn tí kì í ṣe pé iṣẹ́ kan lẹ ń ṣe tẹ́lẹ̀. Pé iṣẹ́ ò pa yín pọ̀, kì í ṣe pé jọ ń ya fọ́tò, kì í ṣe pé jọ ń tajà kan náà. Wọ́n ní wọ́n bínú yín láàníìdí. Wọ́n wá ní kí n sọ fún yín wípé ní àkókò yìí, ṣe bẹ́ẹ̀ mọ àwọn yèyé Ọ̀ṣun. Ẹ máa lọ bá wọn. Àwọn la rán sí yín láti tú yín sílẹ̀ nínú ayé. Ẹ gbọ́ mi? Bọ̀dọ̀ bá fẹ́ lọ bá àwọn yèyé Ọ̀ṣun yẹn jẹ́ kó jẹ́ yèyé Ọ̀ṣun original o. Kì í ṣe àwọn yèyé Ọ̀ṣun fake o. Nǹkan tó ń bọ́ ń lé wa nìyẹn. Olúpẹpẹ àjàmúrágbó odù kàkàkà lójú ogun lé òrómì ẹ̀yẹ sódò òkè onílé kéré wà àjàmọ̀dù. Ọ̀rọ̀ yìí ti clear, kò sọ̀rọ̀ mọ́, ó ti lọ bẹ́ẹ̀. So iṣẹ́ wọn nìyẹn, àwọn ló máa parí iṣẹ́ ayé yín. So tó bá ti parí ẹ̀ ní problem náà. But tó bá wà lọ́wọ́ ẹ̀ tó bá ní 100,000 naira tó bá send ẹ̀ sí mi, ó ní nǹkan tó fẹ́ báyìí sọ ní WhatsApp, because tó bá fẹ́ báyìí sọ ní WhatsApp ẹni máa san 100k. Ó níbi tí wọ́n mú mi rí ọ̀rọ̀ ayé ẹ dé. Mi ò fẹ́ sọ débẹ̀ tó orí ayélujára la wà. So bó ṣe rí nìyẹn. Ẹ ṣé sà. Bye for now. Ìbẹ́ ti rí nǹkan tí mà ní kọ́. Olú ọmọ worldwide, ó lè mi máa bá wọn kó. Light on. Yeah? Everything wa okay, sha. Yeah, fine. Well, okay now. Hello. Anybody bá tó béèrè lọ́wọ́ ẹnìkan wípé ó wà okay níbi ìmájádà nù. That's the reason why I must distract me. Táwọn olùsìn tàbá ti wà nínú ilé mi ìfẹ́jọ́ wẹ́wẹ́. Ẹ̀dùn báwọn kò forí gúnlẹ̀, ẹ̀dùn báwọn kò gbé nǹkan mu, ẹ̀dùn báwọn kò para ẹ̀kọ́ kan mi. Okay? This life kì í ṣe gbogbo nǹkan múdù ni. Ìgbà míì mo lè wá sórí life kí fọwọ́ ti gbọ̀n báyìí. Kì í ṣe pé nǹkan kan ṣe mí múdù tó wà ní. Ẹ̀ẹ̀kan mọ láìtàn ni, ìwín ní bó ṣe wà yẹn. Ìgbà míì arẹ́rìn, ìgbà míì ó lè máa rẹ́rìn lọ, kókò sàdé dúró kó tó stop. Ìjọ tó bá fẹ́ ṣe wóró tò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  wà á dá dúró tì ní. Bí spirit ẹ̀ ṣe rí nìyẹn, irú ẹ̀dá tóun jẹ́ nìyẹn. Mo ti watch ẹ̀ lọ more than 10 times, more than 100 hours. Ìjọ tó bá fẹ́ sọ̀rọ̀ kò sọ̀rọ̀ náà nìyẹn. Àbí kò yí ẹ ọkọ láìtàn tó bá dẹ̀ mọ̀ wípé ọ̀rọ̀ láìtàn ní jọ ẹ lógún lọ sílé ẹ̀ kó lọ bèrè lọ́wọ́ ẹ̀ wípé kí ló ṣe. Wọ́n sáà fẹ́ bá iṣẹ́ holy center jẹ́ lọ́sàn-án yìí. Àwọn holy center òjijì mo dẹ̀ ń ṣe nǹkan mi ò rò kó ń fásitì ṣẹ́gun lé ní tẹ́lẹ̀. Kò tún wá sí kò tún wá sí. Kí ló sọ ń sìn gangan? Nǹkan torí pẹ́sọpẹ́ ti rí ìdí láìtàn wá nípa àwọn nǹkan ṣe rí ìdí àwọn náà. Yẹ kí n gbé gbá wọlé. Ẹ máa bá ṣe lọ kábíyèsí. Ó ti jẹ́ kí ló bí mi ò ráyè. Ẹsẹ̀ má ti gbàgbá wọlé ẹjọ́. Ṣé rí àwọn holy center ìgbín ni wọ́n. Tó bá ti ń ràn lọ báyìí má tán pa wọn. Nítorí ẹ̀ làwọn èèyàn máa fi ń bẹ̀rù àwọn ọmọ pupa. Tó bá ti fẹ́ ṣiṣẹ́ mi ò ní gbé anybody wá sókè bí mo ṣe máa ń ṣe nìyẹn. Ẹ má bínú sà. Àwọn ọmọ pupa bọ́yé máa ń ba nǹkan jẹ́ nìyẹn. Àwọn holy center wọ́n dẹ̀ fẹ́ ṣiṣẹ́ gidi lé nìyí gan. Ó ti ẹ̀ tẹ́ mi tí mo ti ń respect rẹ̀ tiẹ̀. Ẹ rò pé ó easy. Yes sir. Tap kẹ̀ṣẹ́ alive. Láti ń wọlé máa ṣí kámẹ́rà yín mà.
ẹ ká sọ sá. ẹ̀sùn sẹ́yìn time is going. àbẹ̀wá ẹ̀tọ́n kan scan ayé yín ẹ má bọ̀ kí lórúkọ bá dáàdì yín sọ́ọ̀nì mi ní kẹ́ dárúkọ kí lórúkọ dáàdì yín. Ẹniọlá lórúkọ mi, Olúwafẹ́mi lórúkọ dájú mi. Ẹniọlá Olúwafẹ́mi kí ló ṣẹlẹ̀ nínú ayé ẹ̀. Ẹniọlá Olúwafẹ́mi ló ṣẹlẹ̀ nínú ayé ẹ̀. Ẹ ò ní sunkún. Àmín Jésù. Ẹ ò ní sunkún. Àmín Jésù. Ẹ ò ní sunkún. Àmín Jésù. Ṣùgbọ́n nǹkan tí a ń wò níbí báyìí lágbára díẹ̀. Ẹ ní agídí díẹ̀. Ẹ ní agídí díẹ̀. Bọ́tí kan tó ṣẹlẹ̀ nísìnyí ni wípé ó ní èèyàn kan tí a ń wò níbí. Ẹnìyẹn obìnrin ni. Mi ò mọ nǹkan tó pa ẹ̀yìn àti obìnrin yìí pọ̀. Bọ́tí obìnrin yẹn ó lóun fẹ́ dá sẹ̀ríà fún yín. Mo á béèrè pé kí ló pa yín pọ̀ tó fẹ́ fi dá sẹ̀ríà fún yín. Wọ́n ní ọkùnrin ló pa yín pọ̀. Wọ́n ò sọ fún mi wípé ẹjọ́ ń fọkọ̀ kan o. Ìkọ́ sórí ayélujára ni mo wà. But wọ́n ní ọkùnrin ló pa yín pọ̀. But now nǹkan tí mo wá sọ fún yín lélẹ́yìí. Tó possible fún yín ìlú tí ẹ wà lọ́wọ́lọ́wọ́ báyìí kẹ́ fi ìlú yẹn sílẹ̀ kẹ́ lọ sílẹ̀ míì. Ọba kò possible sá. Tí ò bá ti possible. Kí la tún lè ṣe sí? Tí ò bá ti possible. Sẹ́ẹ̀sì ni mọ́mì. Rárá. Dáàdì ńkọ́? Kò sí. Ṣé ẹ lè ṣiṣẹ́ wòlíì? Mo lè ṣiṣẹ́ wọlé. Mo máa ní ìdíkẹ́ lọ gbé àgbélébù. Kí lọ gbé cross ní church àbí? Yes, kẹ́ lọ gbé àgbélébù. Kẹ́ lọ join pẹ̀lú àwọn tó máa ṣiṣẹ́ wòlíì. Ó possible láti ṣèyàn. Mi ì ṣe celestial. No matter what ẹ̀sìn tó bá lè ṣe, wọ́n ló máa ní ìdíkẹ́ lọ gbé àgbélébù. Kó máa tẹ̀lé Jésù. Ṣé kí n máa gbé all the time àbí kí n kàn lọ sí ẹ̀sìn? You yourself wàá di wòlíì wàá máa ṣiṣẹ́ fáwọn ènìyàn. Kí ẹ lè ṣe? Tọ́lọ́run bá pè mí máa ṣe. Ọlọ́run ti pè yín already. But ẹ̀yin ni ò tí ready. Ọlọ́run kì í pè nìyàn. But àmì tí wà lára yín tó fẹ́ ṣiṣẹ́ Ọlọ́run because a fún yín ní àṣẹ kan. But àṣẹ tí a fún yín yẹn òdì lẹ́ ń lò sí. Ẹ tí ì lò sí ọ̀nà tó dáa. So tẹ bá wá bẹ̀rẹ̀ sí ń lo àṣẹ yẹn sí ọ̀nà tó dáa. So oye orí ènìyàn tí ẹ bá lo àṣẹ yẹn fúnlẹ̀ tẹ bá fi tú sílẹ̀. Gbogbo orí èèyàn yẹn náà ló máa bá yín parí ìṣẹ́gun ayé yín ló máa bá yín ṣe ìwòsàn tí ayé titi yín. Oye orí tẹ̀yin bá ti fi àṣẹ yẹn tú sílẹ̀. Àwọn tẹ́ ti fi àṣẹ yẹn fi sínú ìdè nísìnyí. Ó ti pọ̀. Àwọn ọkùnrin tẹ̀lé ti fi àṣẹ yẹn fi sínú ìdè. Wọ́n ti tó 10. Dẹ́ngbọ́n mi. Mo wà pẹ̀lú yín ọba. So ìṣẹ́gun yín nìyẹn. Ó dà sá.
so tẹ́ bá ti fẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́ Olúwa ẹ má bẹ̀rẹ̀ iṣẹ́ Olúwa lábẹ́ ọkùnrin o abẹ́ obìnrin ni o. kí n bẹ̀rẹ̀ lábẹ́ ọkùnrin. ẹ má bẹ̀rẹ̀ iṣẹ́ Olúwa yẹn lábẹ́ obìnrin abẹ́ ọkùnrin ni wọ́n dẹ̀ gbọ́dọ̀ rí wípé obìnrin yẹn lájẹ́. báwo mo ṣe fẹ́ mọ̀ bóyá ó lájẹ́ àfà ọba. tó bá fẹ́ mọ̀ pé ó lájẹ́ máa fún ẹ lámì ẹ̀ wọ́n lè wọ́ díẹ̀ mi wá máa sọ bó ṣe máa mọ̀ fún ẹ. ọba lóòótọ́ gbogbo nǹkan tẹ́ sọ yìí ó jánu bọ èmi náà fẹ́ kọ́lọ́run kó lò mí bọ̀ mí ṣe celestial bọ̀ àwọn èèyàn máa ń sọ nǹkan tẹ́ sọ yìí náà pé kìí báyọ̀ sọ kìí ṣépè fún yàn so kí dẹ̀ yé bínú sí yàn so wọ́n dẹ̀ ní kí tún máa ó léèyàn kan wọ́n máa ní kí n ṣàdúrà fún bọ́ ọkàn mi ò ní ṣe àdúrà yẹn so mi ò ní ṣàdúrà fún ọkàn ok wọ́n ní kẹ́ ṣàdúrà fẹ́yàn kan ọkàn yóò wá ṣàdúrà fún ọkàn yẹn fẹ́ pa. mi ò ṣàdúrà yẹn fún. ó máa bẹ́tà kó padà lọ ṣàdúrà yẹn kí ẹ̀yin náà bá lè rọ́nà lọ kẹ́dẹ̀ lọ kíákíá kẹ́ lọ bẹ̀rẹ̀ iṣẹ́ Olúwa iṣẹ́ Olúwa ò sọ pé kẹ́ má ṣiṣẹ́ ò sọ pé kẹ́ má tajà ò sọ pé kẹ́ má ṣe bísíǹsì yín o but ẹ gbọ́dọ̀ lọ sí ìránṣẹ́ yẹn lábẹ́ obìnrin tó lájẹ́ obìnrin gbọ́dọ̀ ní àjẹ́ ó ní ìtumọ̀ because ogun tó fẹ́ jà ní agbára because àṣẹ tó wà lẹ́nu ẹ máa ń ṣiṣẹ́ bí àjẹ́ ni àjẹ́ náà ló lè bá ṣiṣẹ́ papọ̀ tó bó ṣe rí nìyẹn. ẹ ṣe gan. hello Ariki. Yes, sir. Yẹ́yí. Ẹ tán. Ẹ má bọ̀ ẹ sókè. Sir? Kí lórúkọ yín kí lórúkọ sọ́ọ̀nìmù? Dámilọ́lá Òbísẹ̀san. Dámilọ́lá Ògúnsan-ẹ̀san. Kí ló ṣẹlẹ̀? Òbísẹ̀san, sir. Kí ló ṣẹlẹ̀ nínú ayé Dámilọ́lá Ògúnsan-ẹ̀san? Ọkọ mélòó lẹ ti fẹ́ báyìí? Mi ò tí fẹ́ kankan mi ì tí ì rí kankan fẹ́ sí lọ́tù. Ẹ ti bímọ sá? Mi ì tí ì rí kankan fẹ́ sà. Ẹ ti bímọ? Rárá sà. Ẹ ti bímọ? Rárá. Now. Bẹ́ẹ̀ni. But ẹ ti pàdé ọkùnrin oríṣiríṣi. Bẹ́ẹ̀ni. Ó ní ọkùnrin kan. Àwọn ogun ìdílé ti tún débì. Ó wà pẹ̀lú yín sà. Ó ní ọkùnrin kan. Ok sà. Ọ̀rọ̀ tí mo sọ yẹn ti pẹ́ díẹ̀. Ok. Ọkùnrin yẹn invite yín sí hòtẹ́ẹ̀lì. Ok. So nígbà tí ọkùnrin yẹn invite yín sí hòtẹ́ẹ̀lì. Ok. Lọ́jọ́ tí arákùnrin yẹn invite yín sí hòtẹ́ẹ̀lì. Ok. Ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ lọ́jọ́ yìí. Ok. Tẹ́ rí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yìí. Ok. Àwọn ọ̀pọ̀ gbé wá lọ́sàn-án ti lágbára jù. Àwọn ọ̀pọ̀ gbé wá lọ́sàn-án ti lágbára jù. Ṣé rí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yìí? Ok sir. Ojú oorun ni ìṣẹ̀lẹ̀ yẹn ti ṣẹlẹ̀. But nígbà tí ìṣẹ̀lẹ̀ yẹn máa ṣẹlẹ̀, nígbà tí ẹ máa jù sójú ayé. Ok. Kò jọ mọ́ kíni yẹn ò jọ mọ́ reality kò jọ mọ́ àlá ló ṣe rí. Ok sir. Wọ́n wá ní kí n sọ fún yín wípé kẹ́ lọ bá àwọn àgbà. Ok. Wípé tẹ́ bá ti dọ́dọ̀ àwọn àgbà kẹ́ sọ fún wọn wípé ọba àgbáyé sọ wípé nǹkan kan ti subtract kó lára yín. Wípé kí wọ́n wá bọ́n ṣe máa dá kíni yẹn padà fún yín. Ok sir. Torí ìkó tí mo ń sọ yìí ó lè fà kí àwọn tó ti láìkì yín tẹ́lẹ̀ kan hate yín. Ok. Ó lè fà kí ẹni tó ti ń wò pé mo fẹ́ ṣoore fún lady yìí mo fẹ́ lady yìí mo fẹ́ bá lady yìí dà kan papọ̀
kó ṣàdédé máa sì wà hòsè yín láì ní reason. ok ẹ ń gbọ́ mi. mo ń gbọ́ yín sà. so iṣẹ́ tó ní kí jẹ́ fún yín nìyẹn lájorí kókó ogun tó jà yín gangan nìyẹn. so tẹ bá ti lè rí ogun eléyìí iṣẹ́ gbogbo ogun tó kù ogun kéékèèké ni. àwọn àgbà yẹn ni wàá tí bó máa ṣe gẹ̀ẹ́tì ní àwọn àgbà. ṣé a lè dìṣẹ́ lè bá mi introduce wọn sáwọn àgbà. Ra ọba mi tí ní connection yẹn sọ. Láìtàn. Láìtàn. ṣe ní nọ́mbà àwọn ìjọmọlúàbí. ṣé mi mà. bẹ́ẹ̀ ni mà. mi ò ní nọ́mbà ìjọmọlúàbí o. Mr. Best ìjọba mi kan nọ́mbà ìsàlẹ̀. Mr. Best máa paste ìsàlẹ̀ ń sin ẹ máa screenshot ṣe ẹ máa pè wọ́n lórí ẹ máa ṣe voice note fún wọn. ẹ máa sọ fún wọn báyìí báyìí lọ bá sọ fún yín. nọ́mbà yẹn nìyẹn ń sàlẹ̀. ok ma. Very. Tẹ̀tìrì nọ́mbà yẹn screenshot ṣe. Màá screenshot mi tí ì rí mo máa screenshot ẹ̀ kò tí ì rí báyìí. Ẹ ò rí báyìí. ok mo ti rí ma. Ẹ ṣe voice note sí wọn. ok ma. Ẹ fẹ́ bẹ́ẹ̀ ṣe consultation máa ná yín 10,000 for consultation kí wọ́n sọ fún wọn pé ọba Solomon sọ pé nǹkan báyìí báyìí báyìí. Wọn ò ní di consultation mọ́. Ẹ kàn sọ fún wípé nǹkan báyìí ni mo sọ fún yín wípé kí ni solution. ok ma ok sir. All right ma. Ẹ ṣé ma. Iṣẹ́ ẹ ti fẹ́ máa sú mi ò mi eléyìí ò yọwọ́. Iṣẹ́ àwọn àṣírí ọ̀fẹ́ tí mo kàn gbé jáde. Ìwọ tó bá fẹ́ kó ṣe consultation kó sanwó. Ẹni tí tó bá ti yọwọ́ mi láìkẹ́. Mi ò kàn lè máa ṣe orí ọ̀fẹ́ ta ló ráyè gbogbo yẹn. Wọ́n bá wọn kó fẹ́ ṣe consultation kó sanwó 30,400 31,258 first bank. Èwo ni consultation ọ̀fẹ́ ṣé èmi fẹ́ máa nira mi lára fún yín ni. 30,400 31,258 tó bá ti sanwó kò ní ìdí kó wá sókè. A kàn máa ṣe consultation fún ẹ láti bí direct pẹ̀lú orúkọ tó bá wà lákàntì ẹ̀yìn. Wàá máa gbọ́ ní comment section ó ní ìdí àti wá sókè kó sanwó. Mi ò kì í ṣe ọ̀fẹ́ o. Please pick me up. Wọ́n ní wàá sanwó ẹni pick me up. Ṣéyìn la fẹ́ jẹ ní tèmi pẹ̀lú ìgbésí ayé ẹ̀. Bùkọ́lá ló jẹ́ kí tó gbé kíní jáde lénìí gan. Mo ti ráfi kan mi jẹun lókì. Ọba you no do for best. Ṣé best ò lẹ́nu ni? Láàárọ̀ bá mo rò báyà ẹ bísí ní pẹ́fẹ́ dáwọn yẹn lónìí. Kí ló ń wò kó tó di pé mo gbégbá wọlé? Ẹni gbégbá wọlé lágbára Ọlọ́run ṣáà. Sanwó ẹ náà kí dáfá fún ẹ. Kí bá àwọn àlejò ogun àlè sọ̀rọ̀. Sápá wà ń lẹ́bàá ẹ̀ sọ. Ṣé ẹran ni Láìtàn ń jẹ ni? Owó consultation bẹ̀rẹ̀ láti 100,000 ó bẹ̀rẹ̀ láti ó yẹ kí ti fowó le gan. Ó bẹ̀rẹ̀ láti 15,000 lọ sókè. Ó bẹ̀rẹ̀ láti 15,000 because àwọn àṣírí tí mo tú látàná àṣírí ńlá ni. Ẹ lọ máa yanjú ọ̀rọ̀ ayé yín. Tó bá dẹ̀ fẹ́ wá bá mi ní DM kẹ́kọ̀ọ́ san 100,000 kájọ ṣe fídíò call direct. Ẹ jẹ́ ká máa ṣe fàájì wa lọ. Kí ló ń ṣẹlẹ̀ gangan? Ọba mi ó tún yí bírí nìyẹn o. Edit tó bá ti yọ owó kò kí ń yá mi lára. Kì í ṣe 50k ni mo pè o 15 ni mo pè o 15 not 50k 15k. Tá bá ṣe mẹ́wàá a lè rówó ẹ̀bí jẹun.
Please pick me up. I'm from Moderinje. Pẹ̀lẹ́ o. Tó bá ti sanwó ẹ̀ o. Èmi jẹ́ ọmọ ẹni jẹ ni. Yes, Adelana Adekunle. That's the name on the account. Ta ló sọ pé ẹnìkan fẹ́ send owó ni? Any be the question. 3400 31258 First Bank. Ah, kí ni mo lè mú lọ́sàn-án yìí tí mo lè fi wá òkè? Ó ti wà ní fíríjì rẹ̀. Fóòtù ńkọ́? Ọba mi. Yes. Bóyá kẹ́ confirm 20K fún mi. Ta ló send ẹ̀? Ta ló send ẹ̀? No, mo kàn ní kẹ́ confirm mi ò mọ orúkọ ẹni yẹn sà. Kò tí ì wọlé síbí o. Ó ti wọlé àbí? Kò tí ì wọlé síbí. Okay sir, okay sir. Okay ọba mi. Gbogbo àwọn ọmọ palace wọn kàn ní owó ya. Ẹ wo sílè oríṣiríṣi. Ẹ wo pop, ẹ wo bed. Ever look at your back, something is there. Bikini. Ready. I'm from Ikare. Pẹ̀lẹ́ o Àkókò. Ẹ̀yin tí a bá fẹ́ ṣe consultation lọ́dọ̀ ọba, ẹ máa ní láti san the form of 15,000 sí First Bank account 30,400 31,258 First Bank Adékúnlé Adélànà. So dárúkọ tó bá wà lórí ẹ̀ lọ́ba máa fi rìnrìn sí from there ọba máa give me any message. Àwọn èèyàn tún testify sí gbogbo message tó bá ti ń give láti bí how many days. So if you know you want to be part of it, spend 15,000 naira for consultation to 30,400. Baba, where's your Aza? Oh yeah, I tag there. Aza many 30,400 31,258. Aza many. Tẹ́ bá ti dáhùn mo fẹ́ lọ sùn. Ọ̀sán lèmi fi máa ń sùn mi kì í sùn lálẹ́ o. La ẹnu rẹ kí oyin Olúwa. Bàbá mi. Yes. Ẹni ọ̀dọ̀ Jésù là wà lénìí ní wíìkì yìí. Ṣé Jésù náà ló provide eléyìí fún ẹyọ bá mi? Network Jésù ti fail o. Okay. Ó ti yé mi báyìí. Network Jésù ti fail. Mo sáré yàtẹ̀ sùn lò díẹ̀ ni. Okay. Madam Àṣàbí ẹ káàbọ̀ mà, kí lẹ fẹ́ bá wa sọ mà?
Ó dá máa ṣàbí. Ẹ káàbọ̀ sọ, ẹ ṣí kámẹ́rà yín. Bóbìnrin ni. Ọ̀dà mọ̀ pé ẹ káàbọ̀ mà, ẹ ṣí kámẹ́rà yín mà. Hello mà. Hello mà. Hello, ẹ káàsán. Kí lẹ fẹ́ bọ́ bá sọ mà? Hello, ẹ káàsán. Ẹ káàsán mà, kí lẹ fẹ́ bọ́ bá sọ? Ọba ẹ káàsán. Ẹ káàsán mà, kí lẹ fẹ́ bọ́ bá sọ mà? Mo fẹ́ ṣe consultation lọ́wọ́ mi ní mọ́ọ̀ṣì lọ́wọ́. $15,000 lọ bá ń gbà o. 15,000 ní mà. Sápá mú mi báyìí.